Tinubu yan ọmọ ẹ̀yìn Arẹgbẹṣọla sípò làwọn ọmọ Oyetọla bá fariga. Lára àwọn ìyànsípò tí iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí kéde lọ́jọ́ Wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ní ti Sẹ́nẹ̀tọ̀ Mudashiru Hussain, ọmọ bíbí ìlú Èjìgbò nípínlẹ̀ Ọ̀ṣun yìí ni ààrẹ Bọ́lá Tinubu yàn lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn kọmíṣánná fún àjọ elétò ìkànìyàn lórílẹ̀-èdè yìí. Ṣùgbọ́n látìgbà tí wọ́n ti kéde orúkọ rẹ̀ ni wàhálà ti bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ APC lọ́ṣùn. Bí àwọn kan ṣe ń sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀, làwọn míín sọ pé kò sí nǹkan kan tó burú níbẹ̀. Ohun tó kọ wàhálà yìí ni pé Hussain wà lára àwọn ọmọlẹ́yìn gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Rauf Arẹgbẹṣọla, tí àwọn alákòóso ẹgbẹ́ APC sọ pé kí wọ́n lọ rọ́kún nílé nínú ẹgbẹ́ náà láìpẹ́ yìí. Inú oṣù kẹjọ ọdún yìí ni alága ẹgbẹ́ APC lọ́ṣùn Sòókò Tajudeen Lawal kéde pé Hussain àtàwọn márùndínlọ́gbọ̀n míì tí wọ́n wà nínú igun top ṣiṣẹ́ tako àṣeyọrí ẹgbẹ́ lásìkò ìdìbò gómìnà àti ti àpapọ̀ tó wáyé kọjá. Ìdí èyí sì ni àwọn ọmọ gómìnà àná nípínlẹ̀ Ọ̀ṣun tó ti di mínísítà báyìí Alhaji Gbóyèga Oyetọla ṣe sọ pé ṣe ni Hussain fẹ́ jẹ níbi tí kò ṣiṣẹ́ sí. Àmọ́ ṣá, ìgbàgbọ́ ọ̀pọ̀ ènìyàn ni pé ó ṣeéṣe kí ààrẹ Tinubu kò tí kún sí ariwo wọn nítorí ọmọ rẹ̀ ní Hussain àti ọ̀nàrẹ́bù Fẹ́mi Gbàjàbíàmílà tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ níléeṣẹ́ ààrẹ báyìí. Tẹ́ ò bá gbàgbé, látìgbà tí àwọn méjèèjì ti wà nílé ìgbìmọ̀ asòfin àpapọ̀ orílẹ̀-èdè yìí lọ́dún ọ̀hún 2011 ni wọ́n ti di kòríkòsùn tí Tinubu kò sì lè fi ọ̀rọ̀ wọn ṣeré rárá. Mariam Ọláníyì ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.